subscribe to our channel by clicking the subscribe button. Àyẹ̀dẹ̀rọ̀ gbogbo Yorùbá. Ọmọ Mọ̀síùdì máa ń wọlé. Àdìsá mi ta òrìdì ọlọ́wọ́ dán. Àdìsá mi ta òrìdì ọlọ́wọ́ dán. Ọmọ Mọ̀síùdì máa ń wọlé. Mo kí ẹ síbí. Gbogbo yẹn kú àdúró tí bọ́ lákàlẹ̀. Dání àdìlú lọ́rin. Àkàkà o, ọmọ kàwú mi ní ìlú lọ́rin. Oní kí n dúpẹ́dúpẹ́. Bísọ̀ ìmọ̀wọlẹ̀ mọ̀rànbá. Àbísọ̀ èmi fàgàdé. Happy belated birthday, Alabambi. Ọmọ lọ́jọ́ bí o, ẹ̀mẹ́ máa wọlé mọ̀rànbá. Abdulmajudi, Musita Fami. Èèyàn tẹ̀mí Adégoro èèmọ̀ kí ẹ ń síbí. Mo máa Mọ̀síùdì Mustapha, mo máa Ẹ̀yù Mustapha, àwọn méjèèjì tẹ̀gbọ́n àbúrò ni wọ́n. Nígboro olú lọ́rin. Afsatu máa wọlé. Tinúkẹ́ mo kí ẹ mọ̀dá ikí mọ́. Èèyàn sùn ìtì mọ́tì nọ́tù. Mẹ̀dínà ọmọ sí kíra nàkó káyé mọ̀ dínà. Mo fi kí ẹ. Ìdírísù mi. Ọmọ Usumanu mi Àyìnládé. Ọmọ Taskadi ìlú Lọ́rin. Ilé ló wà máa yan fanda. Èèyàn á kí mi ọmọ Tádé Dóyin. Àwọn ọmọ kú ara wọn gbà yìí. Àyìndé mo bá yìí tó ara bá mi bí. Ọlọ́runwájú Àdìsá o. Musibawu yóò ṣe ọmọ làwálì ọmọ ṣéwù mọ́ kí ẹ. Gbogbo yín kú àdúró tì. Bọ́lá kalẹ́ ká wo dání ìhà ní dúpẹ́. Òde báláwo bá ṣe o, àló já sọpẹ́. Òde tí bàbá mi yàn ṣe o, ó já sọpẹ́.
èmi láwẹ́ láwẹ́ ní. fún ẹnjìnìà Suleiman. Daniel tuntun ní ìlú Ìlọrin Emirates. ẹnjìnìà Suleiman ní Bọ́lá Kalẹ́. àrẹ̀mú ẹni ọmọ kan o. Agaka fún kí ẹ káwá. Suleiman Bọ́lá Kalẹ́ rẹ̀ mú. Ó ti ká ní àtúntò o, Ìlọrin Emirates. ọmọ first Daniel. ọmọ lẹ́tà Alhaji Ibrahim Bilkau. Agaka àgbà. ọmọ Sani Mọ́tìmí. ọkọ Sàìnà mi ayaba àríkẹ́. ọkọ abíyáwó ṣùkúrọ̀. ọmọlọ́ládùn ní o. Congratulations oríire. Àbúrò Alhaji Hanafi ọmọ tọ̀sán náà wú àkàkà kò ṣe tọ́jú Dáúdù olórí ilé ọlá bàbá Sulkarnaini olóńkọba bàbá Sọlíwù. Baba Salmani, Baba Moyo, Baba Bibi, Baba Idris, Baba Kudusmi, Baba Suleiman. Dani Akorire. Láwa ni oyè Amori. Àrẹ̀mọ ẹdẹ. Orúkọ gbogbo ẹbí pátápátá. Àtọ̀rẹ́ àtọ́júlùmọ̀. Gbogbo wa la kí ẹ o, òkú oríire. Òkú oríire Àrẹ̀mú o, làwọn ní oyè Amori. Ọmọ Dání àgbà. Ọmọ Alhaji Ibrahim Kau. Ọlọ́run kó forí yí bàbá. Àrẹ̀mú adé, Àrẹ̀mú adé. Daniel, Deputy Governor Kwara State. Káàdì ọmọ Tálábí ó ní kí ẹ Àrẹ̀mú adé. Ìyẹn lórúkọ gómìnà Abdulrahman ọmọ bàbá Rasaki gbogbo wa ló ń kí ẹ Àrẹ̀mú Bọ́ládalé. Ó kú oríire Àrẹ̀mú o. Bàbá jẹ Daniel, òun náà jẹ Daniel. Ẹ̀mí ẹ̀ á mú inú ọ̀la ńlá. Àrẹ̀mú mo kí ẹ̀ ló ṣeun mi.
èmi arábá fi olúwayé fújì àyìnbí adé kéwàá ní ìrọ̀tì kò kí ẹ síbí àrẹ̀mú ẹ̀mí ẹ̀ ààbò nínú ọ̀la ńlá àdúrà ẹ̀ ti gbà àrẹ̀mú àrẹ̀mú adé àrẹ̀mú adé. Àrẹ̀mú tó lóye àrẹ̀mú adé àti wẹ́láwàdí fún àrẹ̀mú tó lóye àrẹ̀mú adé. Àpọ̀ ẹ̀ lórí tipẹ́tipẹ́ ẹ̀mí ẹ̀ kú àrẹ̀mú adé. Ọlákalẹ̀ owó ọkọ̀ Ṣàyìnà bèbí ọkọ̀ àbíkẹ́ẹ̀dẹ́ ẹbí Ṣàyìnà bí. ó fọwọ́ fa owó ẹgbẹ́ àwọ̀ àlùbáríkà ní Wàsíù Àyìndé Ọlárẹ̀wájú ṣéwù ní Ọlárẹ̀wájú ẹlùfúlàní mo kí ẹ Ọlárẹ̀wájú. èèyàn tí bàbá bá rí ìgbà yóò ṣe. àwọn tẹ̀mí ọmọkànlá òní arábá ń fi ìrìn òwe òní ṣubú àdúrà àgbà àfihàn. Ìlọrin láwáyé ìlú tó gbé kúra tó gbé dání. ìlú Ọlọ́run ìlú Ìlọrin ìlú tó súnmọ́ àlùjànnà tó jìnnà síná mọ kí wọ́n ní ìlú Ìlọrin. Ọlárẹ̀wájú àdúrà àgbà àfihàn ẹlùfúlàní gbogbo ṣíṣe gbogbo ṣíṣe èyí tẹ́ ẹ bá dé ó ṣọ́ọ̀jù oríwú ìlú Ìlọrin dé èyí tẹ́ ẹ bá tú ìlú Ìlọrin ló tú arábá ń bí ìyẹn làwọn á fi ọkọ̀ wá ní kéwú. ẹni tó bá ti ní kúra ẹni tó bá ti ní kéwú. iṣẹ́ ni ó máa fi kọ̀ ó ti lọ́wọ́ ọba Àyìndé mo ní kúra ẹni mo ní kéwú. àwọn èèyàn ń bẹ̀lẹ̀ ìjẹ̀bi Ọlárẹ̀wájú ẹ̀fúlàní mo kí ẹ Ọlárẹ̀wájú. èèyàn tí bàbá bá rí ká Ọlárẹ̀wájú. kò sí tó lè máa jà sẹ́yìn bí káyọ̀ kò mọ̀ láíláí lálá ò láíláí lálá. Ọlárẹ̀wájú àwọn bàbá Bàrígà kò sí tó lè máa jà sẹ́yìn bí káyọ̀ kò mọ̀ láíláí lálá ò láíláí lálá. ó ṣeun Táíbù ni Sùlùkà parí o kò sí tọ́lẹ̀ máa jà ṣe níbi káyìí bàlá. láíláí lálá ò láíláí lálá. orí tọ́lẹ̀ máa jà ṣe níbi káyìí bàlá. láíláí lálá ò láíláí lálá. ẹ bá mi kó kìkì bàbá àti mọ́. láíláí lálá ò láíláí lálá. kò sí tọ́lẹ̀ máa jà ṣe níbi káyìí bàlá. Táíbù gbàgbàrí àsáàdù owó yẹlé kò sí tọ́lẹ̀ fàájà ṣe níbi káyìí bàlá. láíláí lálá ò láíláí lálá. ewu bẹ́ẹ̀ lẹ́yìn mo ní ẹ̀kúra ni. láíláí lálá ò
ọkàn mi balẹ̀ aláìlé òmò ní ẹ̀kúra Dàíbù ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ ló máa rí lọ́lá àwọn tó gbáyé dání ò wá sí fún àyíké. ó bá lọ́ọ́ sọ rex Dàíbù kò sí ń tó lè fà bóyá sẹ́ bàbá ní ìkúra ni. Dàíbù láìláìlá 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 wúrà ọlá Dàíbù wúrà tiẹ̀ ọmọ ọ̀gá òkàrí. wúrà ọlọ́rẹ̀ mi ọmọ sùrùkà náírà mọ́ kí ẹ o ọmọ ọ̀gá òkàrí. kò sí ń tọ́lé máa ń yàgbẹ́ níbi ká ìlú kọ́. ọmọ Gàmbàrí mo kí ẹ wúrà ọmọọba wúrà ọlá ayẹpo láìsí ẹ̀rọ ọmọ Gàmbàrí ní wúrà ọmọọba. Tadé kò róye wúrà ọmọọba àtijọ́ mi ṣe eré pọ̀ láti kékeré ọ̀rẹ́ mi wúrà ọmọọba ọmọ sùrùkà náírà wúrà ọmọọba ọmọ Gàmbàrí mi wúrà ọmọọba. Ọba dé kò lóye àárí ọ̀tẹ̀. Ìyá dé kò lóye àárí ọ̀tẹ̀. Ọmọ bá ní Gàmbàrí wúrà ọmọọba. èèyàn tó bí àkànbí orí òkó ọmọ ìyá dáadáa ní tó bí àkànbí àwọn tèmi ọmọ bọ̀ láàárọ̀ bá fi gbogbo yín kú àdúró tì mí tí bá ní kí n máa kà lẹ́yọlẹ́yọ mo ti ṣe bàbá mi Wàsíù Àyìndé. màá tún kí gbogbo Ìlọrin pọ̀ Wàsíù Àyìndé yóò gbà pé Gàníyù mi ṣàṣàyà. Àyìndé lálóore araba bí ibi tí wọ́n wò mí dàgbà Àyìndé àgbẹ̀ mi ìlú Ìlọrin. ọkọ mi sọ pé mo kéré ó fi rí ilẹ̀ olóògùn àlè pé mo kéré ó fi rí ilẹ̀ olóòsà. Kristo tó kù tó sáré ló bá jẹ́ lómi lọ aláàbò lọ́wọ́ ń bẹ ní ìjẹ̀bú òde òde. Akọ̀bí Muhammadu ọ̀pẹ̀rẹ̀ níwájú ọmọ ọmọ. Òṣùpá ọ̀pẹ̀rẹ̀ níwárí ayé. Muhammadu ọ̀pẹ̀rẹ̀ níwájú ọmọ. Òṣùpá ọ̀pẹ̀rẹ̀ níwárí ayé.
Wọ́n gbọ́dọ̀ pé méjì níwájú ọlọ́run ọba. Òṣùpá òkè méjì kárí ayé. Ẹni lè fẹ́ràn ẹ, ìgbà ayá ayé lọ́wọ́, lọ́jọ́ padà ẹlẹ́sẹ̀ kan. Jàǹtó ní ó mọ̀ fò lọ tẹ́rẹ́rẹ́. Àlàfo òwe sẹ̀. Igi jẹ́jẹ́jẹ́ bá mi ká. Àdé orí ọ̀pẹ. Olúwa yé fújì. Ọ̀gá wa o. Bọ́lá báwo lẹ̀ mọ́ra bá. Ẹ̀jẹ̀ ara bá ń bí ìṣẹ́jú méjì kì í tọ́dúwó máa pe Bọ́lá. Ẹni fẹ́ ni là máa ń fẹ́. Kò jẹ́ gbádùn láti jẹta. Ìṣẹ́jú ló ń pè mí. Ó fago sí mi wọ pléènì lòwúrọ̀ yìí. Bọ́lá ó máa kí ẹ òrí bí. Ọlá bàbá Mariam bàbá Túnjí. Àwọn tèmi Àyìndé mọ́pọ̀ láwọn arábá ń bí. Àtijọ́ mi ṣe èrè bọ̀ láti kékeré. Oníbòde fòókì ẹ̀. Àwọn tí láti wájú akọni níra sákì. Èèyàn lọ́ọ́gbé ọ̀fọ̀ òkì ẹ̀ ò ṣe. Distinguished member Royal Pioneer. Àdúrà àbá òkè bọ́lábọ́lá. Àwọn tèmi Àyìndé mọ́pọ̀ láwọn. Àwọn tí Bọ́lájí Yusuf Sàlámì. Àtijọ́ fi ṣe é bọ̀ láti kékeré. Gbogbo yẹn ń ṣe kò ní láti dúró náà. Àyìndé ní wàásù kéré tó ti síwájú. Torí ó ní kan ìpín. Títẹ́ ní àbátijọ́ tán, àgbẹjọ sáàrí gbogbo wa ìdèmí wàásù. Ẹja ní sùúrù alábàbí. Ọmọ yẹlẹ ẹ̀dá ohun burúkú ẹ̀ máa yọrù wọn ṣe. Ó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó ré kọjá. Ẹni Ọlọ́run fẹ́ lọ ọmọ èèyàn fẹ́. Ẹ máa yọnu sí wa. Tàpátọ́mọdé yọnu sí wa o. Ìyanu sí wa, ó ṣọ́ọ̀ṣì. Ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba òun náà máa rí. Wọ́n máa yọnu sí wa, Bọ́lá kalẹ́ dẹ́níyà. Wọ́n máa yọnu sí wa o, àkàkà. Ẹni bá yọnu sí wa, ó ṣọ́ọ̀ṣì. Ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba òun náà máa rí. Òyìnbó kan máa yọnu sí wa, Ajábọ́lá. Ẹni bá yọnu sí wa, ó ṣọ́ọ̀ṣì. Ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba òun náà máa rí. Fúnkẹ́ Anúgbò gbà lórí ọ̀gbìn. Anúgbò gbà lórí ọ̀gbìn. iṣẹ́ lè ní jọlá ọlọ́run. lórí ọ̀gbìn. Ọlá kéwù ni mo ń jẹ. lórí ọ̀gbìn.
ọlọ́run kì í ṣe mímọ́ ṣe kì í ṣe mímọ́ ṣe. Akọbi àìlẹ́ni ìmọ̀ sọ ní kábùkì ìgò orí òkò àkọ́bí adé àwọn ilé mi ìgbọ́ ọlọ́run. Àfúnni bẹ́bí mo máa kíákí ẹ̀ ọmọ ààfin náà tó. Àìfìlà ni mo kí ẹ àyíndé ẹ̀dẹ́ o. Ṣéun mi àìfúlẹ́ ní. Mo máa kí ẹ Ọlárẹ̀wájú. Bàbá Bàrígà mo máa kí ẹ àyíndé mi gbọ́ ọlọ́run. Ẹ̀jẹ̀ mi ni ẹ kí n gbọ́, ẹ̀jẹ̀ mi ni ẹ kí n gbọ́, àyìnlé ewé ayò, ewé túwèé. Ìtú lórí kan tún mi ṣe, ìfà lórí kan fà mí mọ́ra. Ìfà lórí kan fà mí mọ́ra, àìbínú pọ̀kú àtàrí. Wúrọ̀lá, ọmọ Gàmbàrí, ọ̀rẹ́ yìí ó. Àìbínú pọ̀kú àtàrí. Gbogbo méjì ọkà bàbá, gbogbo mẹ́ta ọkà wáṣẹ́. Orí ló ń tú ọ̀rẹ́ nù, gbogbo ọ̀nà ní tú ẹsẹ̀. Ìmọ̀ tún ìmọ̀jọ́, ìmọ̀ ibi ní ìwọ̀n kì í dálẹ̀. Wọ́n bá lọ mẹ́lẹ́mọ́, wọ́n á fi jó ẹlẹ́mọ́. Wọ́n bá lọ bẹ́ẹ̀ wọ́n á fi jó ẹrùkù. Bọ́wọ́ wọn bá tẹ̀ pín, wọ́n á fi jó aláre. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀, wọ́n wá jọ pẹ́ mọ́, mọ́ olóko jẹ. Wọ́n pa Akíntọ́lá, Akíntọ́lá ọmọ Ògún. Wọ́n pa Ìyọ̀dà, ọmọ Àkàràmọ́. Wọ́n pa Ìṣà Ọ̀kadàdẹ, ọmọ báyìí wéré. Odò olùkẹrẹ, ajakun lólòdì ọ̀run. Ó máa ṣe pété mi, wọ́n bá darí jọ wí. Àpérò ní kún bọ́wọ́, ọkọ̀ tí ṣìgìdì bá gbé. Àgbétì ló máa ń gbé. Àyàn ti làyàn ewúrẹ́, Ọlọ́run dákun má padà lẹ́yìn bí. Ọlọ́run dákun má padà lẹ́yìn gbogbo wa. Suraju ti ní mi ó ọmọ Sàrùmí. Owó ọkọ̀rúkà ẹ̀yà tún mi. Ọlá bàbá Aisha bàbá Mohammed. Èèyàn akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn mi araba ń bí. Gbogbo yẹn kú àdúró tí mo bí. Gbogbo kéwà ní ultimate fans trust ní ìlú Ìlọrin mo kí yín. Àìní ọmọ tó bọ̀ ọ̀làhùn ẹ̀ ṣe mo dúpẹ́.
ọmọ sáré ní ìṣúrájú wúdi níbi oṣooṣù dúpẹ́ okú tọ́jú mi àyíké o ìgbà yìí ni mo ṣe bọ́lábọ́lá. àwọn tèmi ọmọ pọ̀ láwọn mi òyìnbó ní ìbòdè oṣù bọ́lábọ́lá gbogbo yẹn kú tọ́jú mi ara máa ń bí ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà o ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà. ìgbà yìí ni mo ṣe ṣe Suleiman mi Suleiman Faruk mi mufti àgbà ní ìlú Ìlọrin ọkẹ tó jọ bí èjì rẹ o mo máa kí ẹkú adùn lótì kábíyèsí ìlú Ìlọrin ẹ má yà mí bàbá wa nínú àlàáfíà nínú ọlálákàrí yípẹ àdúrà bàbá Suleiman Faruk mi ọkọ̀ ìjì rẹ̀ ọmọ méjì ramọ́ta ramọ́ramọ́. ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà o ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà 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 o ọ̀rọ̀ ẹ̀ ó wá dọ̀rọ̀ àgbà. Mustafa aláṣẹ Decency fashion store Mustafa Fani. Àtiwé láwa ní fún Ghania tuntun. Alájà lóye iná ọdún mo kí ẹ kí ẹ ìmọ̀ mi bọ́lábọ́lá. Obìnrin tó fi ṣàdúrà fóbìnrin ajamu iná. Iná tún bíbélì ò dẹ̀ ṣe fowó araba ń bí. Iná mọ̀ bí ẹ̀dá kò túnra bí. Ló fi di rọ́mọdé fún gbogbo obìnrin gbogbo. Iná tún nílé nílé ìyòdì. Àdúrà tó ń gbà ìmú iná. Ọlá àtẹgbàmọ́ṣẹ́ mi àtàdúrà gidi. Ọmọ ni ẹ̀mú yìí lọ tú mi. Títí ni ó máa ṣàpọ́nlé ẹsẹ̀. Ìbárí ẹ̀ lóde. Bí bá fojú kan àjàmù iná bọ́lá, wọ́n ṣe bàǹsà mi. Àjàmù iná tún bọ́lábọ́lá. Iná tù ojú wọn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ojú ni wọ́n yá. Mo kí ẹ mú iná. Mú iná, mú iná. Ajàbọ̀ lọ́sọ̀kẹ̀yà. Mú iná mo kí ẹ mú iná. Ọmọ ni ẹ mú iná tù.
mú iná. Ìlọrin Àfọ̀njá mọ̀ kí ẹ o mú iná. Ẹ kú àdúró ti Nàìjíríà. Ajamu iná tó kárí ẹ pẹ́ nínú àlàáfíà nínú ọ̀làlá. Ó kí yẹn kú àdúró ti. Sùlẹ́mọ̀nà mi Bọ́lá Kalẹ́. Nàìjíríà tuntun ní ìlú Ìlọrin. Ẹnjìnìá Suleiman Bọ́lá Kalẹ́. Àdèmọ́ ẹgbẹ́ ọmọ kàwú mi. Lárí òní, mo kí ẹ ò ṣeun mi. Àdèmọ́ mi Suleiman mi. Iná mi Suleiman. Wàá iná mi sí mi láàyè tiẹ̀. Orúkọ Ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. Olówó ní ìsúlẹ̀ akẹ́jọ́. Ojú Ọlọ́run máa ní. Nàìjíríà tuntun Ìlọrin Emirate. Ọmọ Nàìjíríà gbà first Nàìjíríà. Bàbá wa Ibrahim Kawu. Àgàkà tó dòlú ògbé ọ̀run rẹ̀. Bọ́lá Kalẹ́, àánú gbogbo wa ní Ìlọrin ní kọ́kọ́. Àánú gbogbo wa ní. Ọlọ́run tó fi ẹ̀ṣẹ̀ àánú fẹ́ fi bọ́ ọdí. Kò ní gbà ẹ́ lọ́wọ́ wa àmì o. Kò wá ń gbé bí ẹ̀lẹ́ gbòdò. Bọ́lá Kalẹ́, wàá gbó, wàá tọ́. Nínú àlàáfíà nínú ọlá ńlá. Ọlọ́run tó sọ láàásù lẹ̀ tó fi jẹ́ wípé kò sólówó oṣù lè nínú olówó. Wọ́n ń fọlá súlẹ̀ wọ́n fi ń tọrọ níwájú Ọlọ́run ọba ni. Bọ́lá Kalẹ́ a fi tiẹ̀ tọrọ. Àwa bẹ̀rẹ̀ Ọlọ́run ọba. Rúrí ṣe náà kò má ṣe dúró lọ́lá Ọlọ́run. Ọlọ́run tó fi ẹ̀dùn wá tó. Onídàárí ipò ṣe àmì náà. Àrẹ̀mú Adé. Àrẹ̀mú Adé. Bọ́lá Kalẹ́ mọ̀ kí ẹ Àrẹ̀mú Adé. Ó bọ́ sórí oyè bàbá ẹ̀. Ọmọ first Nàìjíríà. Ọmọ bàbá Kawu. Ó bọ́ sórí ọlá àdádì Àrẹ̀mú Adé. Àrẹ̀mú mọ̀ kí ẹ Àrẹ̀mú Adé. Ọmọ alájà Sàlìmọ́tù. Okú lédè bàbá ẹ o. Okú lédè màmá ẹ. Ọkọ Zainab Àríkẹ́ Adébí Zainab Ayaba. Ọkọ àgbà wáṣù kúrò àtù Ọmọlọ́lá. Àdùnníyà bí ara Kawu. Jùmọ̀ Rahuf padà bọ́ sí àti dárí òní. Ọmọ kẹrẹ̀jẹ̀ òní kíkí rẹ̀. Gbogbo wọn ló kú oríire. Wàlí Jùmọ̀ àti padà bọ́ sí àbúrò Rahuf. Mo kí ẹ padà bọ́ sí. Ó ti bọ̀ èyí jẹ́ àmì o. Ó ti bọ̀ èyí jẹ́ àmì o. Nàìjíríà tuntun Ìlọrin Emirate. Bọ́lá Kalẹ́ Àrẹ̀mú ti bọ̀ èyí jẹ́ àmì o. Ó ti bọ̀ èyí jẹ́ àmì o. Ẹ̀yin tó tún jọyè yìí. Ọlọ́run kó tún sílẹ̀ fún ọlá kó tún pọ̀ kó tún pọ̀ kó tún pọ̀ kó tún pọ̀. Abẹ́ Ọlọ́run ọba. Ẹni tó máa lọ́lá
táyà jẹ nínú ẹni kó bọ́lá fún Àrẹ̀mú àdúrà ẹ̀ ti gbà Fọlá kalẹ̀ ó ti mọ èyí jẹ́ àmì ó ti mọ èyí jẹ́ àmì ó. Àrẹ̀mú àdílẹ́yìn oyè yìí wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ bá tó sílẹ̀kùn ọlájàlúwàtà fún Fọlá kalẹ̀ sílẹ̀kùn ọ̀rẹ́ fún ẹ sílẹ̀kùn ọ̀rẹ́ fún ẹ ọ̀rẹ́ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ ọlá tó pọ̀ tó pọ̀ Sùlẹ́mọ̀nà olóko ńlá Fọlá kalẹ̀ mo kíyè Àrẹ̀mú o sílẹ̀kùn ọ̀rẹ́ fún ẹ sílẹ̀kùn ọ̀rẹ́ ọlọ́run Fọlá kalẹ̀ Daniel sílẹ̀kùn ọ̀rẹ́ ọlọ́run sílẹ̀kùn ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run kò wọ lánà Fọlá kalẹ̀ ọlọ́run kò wọ láyé mi ó sì tù wọ́ láti mọ́rọ̀ sílẹ̀kùn ọ̀rẹ́ ọlọ́run. Sílẹ̀kùn ọ̀rẹ́ fún ẹ sílẹ̀kùn ọ̀rẹ́ fún ẹ ọlọ́run kò wọ lánà ọlọ́run kò wọ láyé mi ó sì tù wọ́ láti mọ́rọ̀ sílẹ̀kùn ọ̀rẹ́ fún ẹ. Fọlá kalẹ̀ o Sùlẹ́mọ̀nà Àrẹ̀mú o sílẹ̀kùn ọ̀rẹ́ ọlọ́run sílẹ̀kùn ọ̀rẹ́ ọlọ́run. Àrẹ̀mú Sùlẹ́mọ̀nà olóko ńlá àdúrà ẹ̀ ti gbà Fọlá kalẹ̀ ọmọ kàwú mi ọmọ kàwú mi. Fọlá kalẹ̀ nígbà níyà ọmọ kàwú mi ọmọ kàwú mi. Olówó ní Súlẹ̀ ọmọ kàwú mi ọmọ kàwú mi. Àrẹ̀mú olówó ní Súlẹ̀ ọmọ kàwú mi ọmọ kàwú mi. Ọkọ tàbí kẹ́hìnsì náà bù ọmọ kàwú mi ọmọ kàwú mi. Àrẹ̀mú ọkọ amúdáwà ṣùkúrà ọmọ kàwú mi ọmọ kàwú mi. Daniel máa ń wíre o Àrẹ̀mú adé o. Daniel máa ń wíre o Àrẹ̀mú adé o. Daniel máa ń wíre o Àrẹ̀mú adé o. Àrẹ̀mú 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 Daniel máa ń wíre o Àrẹ̀mú adé o. Daniel Àrẹ̀mú Daniel Àrẹ̀mú adé o. Daniel Àrẹ̀mú Àrẹ̀mú adé o. Daniel Àrẹ̀mú Àrẹ̀mú adé o. ọlọ́run kò wọ lánà ọlọ́run kò wọ láyé rí ó sì tún wọ́ látúmọ̀rọ̀ sílẹ̀kùn ọ̀rẹ́ rẹ̀ pẹ́kẹ́. Sílẹ̀kùn ọ̀rẹ́ náà sílẹ̀kùn ọ̀rẹ́ fún ẹ. Sílẹ̀kùn ọ̀rẹ́ ọlọ́run sílẹ̀kùn ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run kò wọ lánà Ọlọ́run kò wọ láìlé. Ọlọ́run kò wọ látúmọ̀rọ̀ sílẹ̀kùn ọ̀rẹ́ Ọlọ́run. Gbàdàmọ́sí Abdulrahuf ní kí Àrẹ̀mú wọn ló kú oríire ọ̀gá wa. Dárí òní ní kí ẹ ọmọ akẹ́wé jẹ. Àrẹ̀mú
Daniel Musbau ní kí ẹ lára iwájú tí yóò ní rẹ̀ yìí Àdìsá ọmọ làwálì ṣe ewu Àdìsá ẹdẹ Àdìsá ọmọ nùsì ra àbù olórí ẹgbẹ́ aláṣọ ní ìlú tí Ìlọrin bàbá Màlíà bàbá Màjídà ọlá bàbá Mẹ́ríàm mo kí ẹ Àdìsá ẹdẹ aláṣẹ Marmat Nigeria Limited àwọn tí Káyọ̀dé èmi ọmọ méjì tẹ̀lé àwọn láàrin àbúdá Yusufu ni ó ṣe ń wo àwọn alẹ́ ọmọ wàlí Akeem wàlí Jimoh Hadi àwọn black àwọn kálẹ́kàwù bọ́lákà rẹ̀ ní kàwù bọ́lákàlẹ́ Àdìsá ló ní kíyẹ o bọ́lákàlẹ́ Àdìsá ní kíyẹ bọ́lákàlẹ́ Daniel tuntun Ìlọrin Emirate Àdìsá ní kíyẹ o bọ́lákàlẹ́ Daniel Àdìsá dé o Daniel Àdìsá dé. Ikọ̀ pàtàkì nínú olóyè lẹ́mìrètì Daniel Àdìsá dé. Àrẹ̀mú Daniel Àdìsá dé. Ọkọ̀ pàtàkì nínú olóyè lẹ́mìrètì Daniel Àdìsá dé o. Daniel Àdìsá dé. Àrẹ̀mú Adé. Bọ́lá Kàlẹ́. Àrẹ̀mú Adé. Bọ́lá Kàlẹ́. Ọkọ̀ àríkẹ́sẹ̀ náà bù mọ́ kí ẹ̀ kí ìyá rẹ̀ mú. Ọkọ̀ amúdáwá ṣùkúrà àdùnní ọmọlọ́lá bẹ́bí mi àdùnní kò káre Àrẹ̀mú o Daniel Àrẹ̀mú Adé o Daniel Àrẹ̀mú Adé Àrẹ̀mú làbá wa o Àrẹ̀mú làbá wa Bọ́lákàlẹ́ làbá wa o Àrẹ̀mú làbá wa. Olóyè tuntun. Àrẹ̀mú làbá wa. Daniel wa. Àrẹ̀mú làbá wa. Ó bá sórí ìtẹ́ oyè bàbá rẹ̀. Àrẹ̀mú làbá wa. Bàbá ìbí first Daniel. Àrẹ̀mú Adé. Àrẹ̀mú làbá wa. Àrẹ̀mú làbá wa o. Àrẹ̀mú làbá wa. Ọkọ̀ Sọ̀tàbù. Àrẹ̀mú làbá wa o. Àrẹ̀mú làbá wa. Ọkọ̀ Ṣúkúrẹ́. Àrẹ̀mú làbá wa o. Àrẹ̀mú làbá wa. Daniel tuntun. Àrẹ̀mú làbá wa. Ìlú Ìlọrin. Àrẹ̀mú làbá wa. Ìlọrin Emirate wa. Àrẹ̀mú làbá wa. Àmọ́ ẹ̀ lórí. Àrẹ̀mú làbá wa. Àrẹ̀mú àmọ́ ẹ̀ lórí. Àrẹ̀mú làbá wa. Ọlọ́runwájú mọ kí ẹ̀ kí o ṣeun fi. Àdúrà ẹ̀ á máa gbà lárẹ̀wájú. Èèyàn bá rẹ̀ mú o. Èèyàn bọ́ lọ́gà lẹ́rìí ìkárẹ̀ Àrẹ̀mú Súlé. Èèyàn bá rẹ̀ mú o. Olówó yìí Súlé. Súlé máa ń tó. Ọ̀rẹ́ Ọlọ́run Súlé. Súlé máa ń tó. Ọ̀rẹ́ Ọlọ́run Súlé. Súlé máa ń tó. Dáre ní kí ẹ Súlé máa ń tó. Dáre òní akéwé jẹ̀ ní kí ẹ Súlé máa ń tó. Dáre òní ọmọ akéwé jẹ̀ ní kí ẹ o
ọ̀rẹ́ ọlọ́run súlẹ̀ bọ́lá kàlẹ́ bọ́lá kàlẹ́ ó ti mọ́yé jẹ́ ààrẹ mú. 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 Alhaji Abubakar èèyàn ti gbé yẹn ńlá ìlú Àbújá lọ́mọ arábàbí akópalẹ̀mọ́ nínú May olúwayé ní ìbújì arábàbí on the 20th of May ó máa sún wọn síyàwó nílùú Ìlọrin bí kéwà ní ọ̀tún lélẹ́rìí ọjọ́ yẹn rí bí. Abubakar gbogbo yín ẹkú adúró ti dání ìyá tuntun ọlọ́kàlẹ́ rẹ̀ fún ọmọ kàrú mi ọmọ takaka mo máa kí ẹ rí mi. Bí mo ṣe kì í Abubakar tó yẹ ìwà láti ìlú Àbújá Akeem ọmọ Salaudeen ní kásàrú mi ọmọ tí bọ́ lásàrú mi o. Abubakar láti ìlú Àbújá àwọn tí inspector general police kò fi ọlọ́kọ́ bá wà mọ́jọ́rọ́ àti dájọ́ báyìí àìnídájọ́ lè kú lọ́wọ́ nínú owó láti máa mọ́wọ́ láti máa ṣe òde ọ̀hún àwọn ọmọ tá a fẹ́ lọ́ọ́ lùbáríkà fún abáwọn dalẹ̀ àyìnbó mọ́gbọ́ ọ̀hún òkì Olúṣèyí ọmọ Fáyọ̀ akéwéjẹ máa ń gbọ́. Òyìnbó ní transformer mi Olúṣèyí ọmọ mọ́tòṣọ́ akéwéjẹ yóò ṣe. Bó bá mi tọ́jú dárí ọmọ òní gbogbo yìí kò dúpẹ́ fún ẹkú àdúrótì ọlọ́kàlẹ́ kàwú yàníyà tuntun a máa kú oríire. Sulemọ̀nà ọlọ́kàlẹ́ bọ́lákàlẹ́ Arẹ̀mú. Arẹ̀mú ọkọ̀ ṣe ìnáwó bọ́lákàlẹ́ ọkọ̀ àríkẹ́ àjẹmí ọkọ̀ mọ́lọ́lá àdùnní ṣùkúrà ọlọ́rẹ̀ Arẹ̀mú olóyè tuntun Arẹ̀mú ọ̀rẹ́ ọlọ́run ìlú ọlọ́run láwa yìí ọ̀rẹ́ ọlọ́run Arẹ̀mú àlè ọmọ gbàgàgà Arẹ̀mú òkìyẹ o Arẹ̀mú ọkọ̀ ṣe ìnáwó Arẹ̀mú ọkọ̀ amúbá ọlọ́rẹ̀ ewé ìyàgbọ́rí láwà ní apẹ́ lórí apọ̀ ẹ̀ lórí tipẹ́tipẹ́ Arẹ̀mú inú ẹ̀ adùn bàbá òní inú rẹ̀ bàbá òní inú rẹ̀ bàbá òní inú rẹ̀
ló ṣe kẹ́fì bọ́dì mọ́ra. bàbá onínú rẹ̀. ó ṣọmọlúwàbí o. bàbá tọmọ lẹ́sẹ̀ òun fẹ́ náyé bá ń fẹ́. kó lárùn mọ́ra. kọ́lákalẹ̀ ṣọmọlúwàbí o. bàbá tọmọ lẹ́sẹ̀ òun fẹ́ náyé bá ń fẹ́. kó lárùn kó lára. kọ́lákalẹ̀ mi kà ú mi. kọ́lákalẹ̀ mi kà ú mi. Wálé Adébáyọ̀ ọmọ Sàlámì Adébáyọ̀. Wálé broda Fẹ́mi Adébáyọ̀ ọmọ mi kọ́ gbogbo Adébáyọ̀ fámìlì. Mo máa kíyẹ bí bá ti rántí àwọn ọmọ Sàlámì Adébáyọ̀. Mi ò jẹ́ gbàgbé láti pàtó láti fàdé Báyọ̀ pẹ̀lú Kábírù dé Báyọ̀ gbogbo ẹbí pátápátá. Wálé Adébáyọ̀ ṣó ń bá mi tọ́jú. Wálé ọkọ̀ àlèmọ́ tó ṣáàríyà Adébáyọ̀ ó ṣe Wálé. Ìyá Wálé ńkọ́ bí mo ní o bá mi kí àyà dáadáa ó tọ́jú àìpé o láti kékeré abiyamọ dáadáa ní Àyìndé ọmọ tó pọ̀ láwọn láti kékeré láti tẹ̀mí olúwayé òní ìbùjì nígbà táwa lọ́mọdé. Ìyá Wálé àyà ti Sàlámì Adébáyọ̀ mọ́dà Wálé Adébáyọ̀ mọ́dà Fẹ́mi Adébáyọ̀ máa ń pọ̀ bí iṣẹ́ òkú Adébáyọ̀ Adébáyọ̀ Sàlámì Adébáyọ̀ òun náà pè ní Bello òun lọ̀gá Bello Sàlámì Adébáyọ̀ Abdulsalami Adébáyọ̀ Wálé ọkọ̀ àlímọ́ ṣàbíyà bá tọ́jú Fẹ́mi ṣètọ́jú Fẹ́mi barista lọ́ọ̀yà bá tọ́jú Fẹ́mi o ọmọ tèmi Àyìndé wá sí ìwàdé orí ọ̀gbìn olúwayé fojú. Àkàkà ọ̀rọ̀ ẹ̀kọ́ rárá. Ọlákalẹ̀ Ganiya. Ọ̀rọ̀ ẹ̀kọ́ rárá. Ọlákalẹ̀ ọmọ kàwú. Owó ọkọ̀ Zainab ọkọ̀ abúlé wa ṣùkúrọ̀ Sùlẹ̀ mọ́tò Ọlákalẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ rárá. Bọ́lá tó ń gbẹ́jọ sọ. Bọ́níyà tó ń gbẹ́jọ sọ. Ọ̀rọ̀ ẹ̀kọ́ ló ń gbé tọrọ. Bọ́lá wọ́n bá pẹ́ kó tó sílẹ̀ sọ́tẹ́ nílé lórí.
wọ́n ní o wá súnlé sọ fún wọn pé dandan pa bí pẹ́pẹ́ yẹn bá jòkúta òní ní òkìṣú ìmọ̀rí ajá ó gbọ́dọ̀ mẹ́kùn ní bùbá. ọlọ́kàlẹ́ ọmọ kàwú ọmọdé ò gbọ́dọ̀ rí ẹfín àgbà náà gbọ́dọ̀ rí ẹfín o. owó ọkọ sáyìn náà ọkọ̀ àdúgbò ìṣubú láti wù. ọmọdé ò gbọ́dọ̀ rí ẹfín àgbà náà gbọ́dọ̀ rí ẹfín o. ìwọ ṣe fi ìwà ìrẹ́ òfin gbogbo lè mọ́ra. ọlọ́kàlẹ́ ló ṣe fi ìwà ìrẹ́ gbogbo lè mọ́ra. ọmọ àgàgà káàbìrì tó bá tó ra ẹni mi. ọmọ kàwú káàbìrì tó bá tó ra ẹni mi. lóṣooṣù ọmọ pàtàkì ọmọ mi kéde. olóyè tuntun Bọ́lá Kalẹ́ ó ṣàbíkà níyàn. Àkàkà olóyè tuntun Bọ́lá Kalẹ́ ọmọ Kàwú Súlẹ̀ mọ́nà. Bọ́lá Kalẹ́ àkàkà ní Bọ́lá Kalẹ́ Súlẹ̀. Ó dọ́gbọ̀ yẹ tuntun sẹ́ o. Bọ́lá Kalẹ́ Ìlọrin ẹni rè. Bọ́lá Kalẹ́ Àkàkà lóye tuntun Bọ́lá Kalẹ́ ẹ̀sìn jẹ́ ní sùúrù náà kákó lóye tuntun. Bọ́lá Kalẹ́ Òun lórí rẹ̀ kú. Bọ́lá Kalẹ́ Tí gbogbo wa wá láṣọ pẹ́ o. Bọ́lá Kalẹ́ Bọ́lá onínú rẹ̀ ni ẹ́. Bọ́lá Kalẹ́ Ló ṣe sọ̀rọ̀ everybody. Bọ́lá Kalẹ́ Àkàkà lóye tuntun o. Bọ́lá Kalẹ́ Ọmọ Kàwú mi o. Bọ́lá Kalẹ́ Ojú rẹ̀ là ń mú owó. Bọ́lá Kalẹ́ Àkàkà ní Súlẹ̀ mọ́nà. Bọ́lá Kalẹ́ Àánú Ọlọ́run ọba látẹ̀rí tó ti wé láwà ní tuntun yìí a máa bá ẹ pé gbogbo bí o bá ń lọ báyìí ìṣọ́ Ọlọ́run tó ti fẹ́ pẹ̀lú ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní fi ẹ́ sílẹ̀ nígbà kankan inú rẹ̀ tó ní òní ń pa ẹ́ Bọ́lá Kalẹ́ Ọlọ́run bá ti fún ẹ lọ́wọ́ ńláńlá àlàáfíà àrísìkí tó gbẹ̀yìn ẹ̀mí gígùn nínú ọlá ńlá wàá rí fi ló poyí. Ó wọ́n máa bá mi tọ́jú bàbá wa. Àìpẹ́ tí kàkó bá mi kí. Ẹ má yà á lù ú lọrin. Gbèsè lẹ́tọ̀, wọ́n lè kọ́ ká ẹ̀sìpẹ́sẹ̀ sí ẹ. Lọ́lọ́ máa ṣírù ó kí ẹ. Gbogbo yẹn kú àdúgbò ló ti ní Bọ́lá Kalẹ́. Suleiman wàá fàlàáfíà wàá fi lóye náà. Lágbọ́dọ̀ lọ́hùn ọba ìlú Ìlọrin kò wá ní dàrú lásìkò tiyẹ.
àdúrà tó ti gbà kò ní dojúrú a máa lọ a máa dùn fún ẹ bọ́lá ọmọ kàrú mi. tuntun gbogbo wa làbàjọ inú wa ń dùn gbogbo wa làbàjọ. Ọlákalẹ̀ Suleiman owó ọkọ̀ Zainab ọkọ̀ Zainab mi owó ọkọ̀ Ṣukura amúná wa Ṣukura Adoni ó máa kú oríire Adoni. ó ní kí n bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá látàkùjá tẹ́ wá látẹ̀kọ́ ibi yòówù tẹ́ ẹ ti lé wa ó látẹ̀lé parí àrìnàkórè àkóyà ibi ó láwa táwa nílọrin bí ó lásìkò tó ń jóye yìí lórí a máa ń parí ìrè ńláńláńlá yóò kalẹ̀ sí ìlú lọ́rin. Àgbàsíkò náà sí dáadáa àdúrà ẹ̀ ti bà Bọ́lákalẹ̀. Àtú ẹ lára o, àtú ẹ lára o. Àsìkò yìí o, ìgbà yìí o, àtú ẹ lára o. Àtú ẹ lára o. Àsìkò yìí o, ìgbà yìí o, àtú ẹ lára o. Àtú ẹ lára o, àtú ẹ lára o Bọ́lá. Àsìkò yìí o, ìgbà yìí o, àtú ẹ lára o. Bọ́lákalẹ̀ àtú ẹ lára o, àtú ẹ lára o. Àsìkò yìí o, ìgbà yìí o, àtú ẹ lára o. Fúnkẹ́ bèbí kò bá mi tọ́jú. Ajá Zainab mi, ó ní kí n bá òun kájà Zainab. Aya Bọ́lákalẹ̀ mi kàwú mi. Zainab bèbí o Àríkẹ́dé. Àríkẹ́dé. Ó má ní báwo kí yẹ Àríkẹ́. Àríkẹ́dé. Àríkẹ́adé. Ha! Àríkẹ́dé. Àríkẹ́adé. Ẹ padà sórí Western ni o. Ha! Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy